Ìyá Ẹ̀ta sinimá tó kọ́mọmọ̀ tó ń ṣàfihàn lórí Mobimpe TV lórí YouTube channel. Eléyìí ó ga jù. Eléyìí dá lórí ẹni tí ó ń wọ́mọ látọdún yìí tí ò rọ́mọ bí, tí àǹtí ẹ̀ tó sì wá bá tọkọtaya nílé tó ní kí ló dé ìwọ ìyàwó tó pa tó yè láti yọ ọdún ìtàn ṣá ẹ̀ tó yọjẹ̀ tó ṣomi, tó wá ní pé kí wá ló dé tó wá já máa bara lóore tó fẹ́ dáyé jẹ kó fá ọmọ ní ọmọ bí ò káwọn rere ọmọ gbójó. Níbí náà ni àgbọ́n tó jẹ́ àbúrò tó ti wá bá àbúrò ẹ̀yẹn Lateef Adédìméjì tó ní wò ó jẹ́ kí ìyàwó ẹ̀ tètè lóyún o, àìjẹ́ bẹ́ẹ̀ a máa wá ìyàwó kékeré kan fún un tí ó ṣàbíamọ fún ẹ. Níbí ni Mobimpe ti ń sunkún tó ní ìyàwó bíi ti bó o ló wá ní òun fún lóṣù kan péré kí ó fi lóyún kó dẹ̀ fi ṣàbíamọ, bí bẹ́ẹ̀ kọ́ òun mú ìyàwó tuntun wá bá a nínú ilé yìí tí ó sì fẹ́ fún àbúrò ẹ̀ ìyẹn Lateef Adédìméjì. Kí a tó sọ̀rọ̀ yìí ni ìyẹn Mide Martins ẹ̀gbọ́n ọkọ ló jáde kúrò nínú ilé o. Nígbà tí àbúrò sì jáde tán ló ní àǹtí mi kí ló dé tẹ́ ní láti sọ̀rọ̀ sọ́mọ yẹn, ọmọ yẹn tí ń sun ẹkún. Ó ní bẹ́ẹ̀ ni omi ló pọ̀ lójú ẹ̀. Níbẹ̀ ni ọkọ ìyàwó ti instruct gate man pé òun ò gbọdọ̀ rí jẹ́ kó àǹtí ẹ̀ wọnú bíbá yìí mọ́. Kò pẹ́ kó jìnnà wọ́n lọ ṣe test o, ìyàwó lóyún. Oyún kíní kò wá lóyún lásán, Ọlọ́run wá ṣe ìbẹta ọkùnrin mẹ́ta làǹtìlanti ní oyún tó wà nínú ẹ̀. Níbẹ̀ náà ni ọkọ ìyàwó tó ti dùnnú tó ṣe ọpẹ́ pé àfìgbà tọ́lọ́run sọ ẹkún òun dẹ̀rín, Ọlọ́run ò fọ̀tá ẹ̀rín sí ọ̀tá àwọn lẹ́nu. Níbí ni ọkọ àti ìyàwó ti ń lọlé o. Níbi tán ti ń lọlé báyìí, níbẹ̀ ni ìrìn àjò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tíyàwó bá ti ń dìmáàndì ló sì ń dìmáàndì fọkàn ẹ̀ wípé ó ti rẹ òun báyìí o, òun ò lè máa ṣiṣẹ́ kankan mọ́ báyìí. Bẹ́ẹ̀ ni ọkọ náà gbìyànjú fún un ló sọ bẹ́ẹ̀. Bí gbogbo nǹkan náà lọkọ fi tẹ́ lọ́rùn o, ìkan ló ń dáná, ọkọ ní ó ṣe ìrẹsì, ọkọ ní ó ṣe gbogbo ẹ̀. Tó bá tún ṣẹlẹ̀, a tún ní òun ò fẹ́, a tún ní ẹ̀kọ lòun jẹ. Níbi ló tún ti order tó tún sọ fún ọkọ ẹ̀ pé ògì bàbà lòun fẹ́ mu. Nígbà tó tún dé ó tún sọ fún pé no, òun ò fògì bàbà o, pé custard lòun tún fẹ́. Bó ṣe ń dá rìbò náà rìn débi pé ní tó bá wà lórí ibùsùn kan, a tún ní pé kí ọkọ yẹra fún òun nìkan lòun fẹ́ dá lọ bẹ́ẹ̀dì tí ọkọ náà tún dìde ta ni ìwọ yìí nìkan ṣá ìbẹ̀ta. Níbí náà ni àǹtí tún ti pé àbúrò tó ní ṣó gbàgbé o, báwo ni iṣẹ́ yàtọ̀ ṣe wà tó ti lóyún. Ẹ̀gbọ́n ọkọ náà wá sọ fún àǹtí mi, à ń bẹ Ọlọ́run náà ni gbogbo ẹ̀ ló wà láì mọ̀ wípé wọ́n tú àṣírí yẹn bò lẹ́nu. Àbúrò ọkọ náà dé láti UK o tó wá bá ẹ̀gbọ́n ẹ̀ náà nínú kitchen tó bá ní pé ẹ̀gbọ́n mi ẹ̀yin lẹ ń dáná fúnra yín ni, kí ló ṣe ìyàwó yín tí ò lè bá yín dáná, ṣó lóyún sọ́wọ́ ni. Níbẹ̀ lọkọ ní rárá o, n gbọ́dọ̀ ràn lọ́wọ́ náà ni pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n tún jáde wọ́n lọ síbì kan tó ti fẹ́ lọ ra èso. Níbi tó ti lọ ra èso bẹ́ẹ̀ náà ni àwọn ní òun gbóhùn oúnjẹ àdínú lọ́kọ́ tí ní tá bá ti ń lọ a máa lọ eatery máa rán oúnjẹ fún. Ó ní rárá o, ó ní oúnjẹ eléyìí gangan tí ó wà lọ́wọ́ ìyá tó ń jẹ yín òun fẹ́. Ibẹ̀ lọ́kọ́ tí ní irú oúnjẹ wo ló tún fẹ́, kí lọ gba oúnjẹ lọ́wọ́ ẹni tó ń jẹ oúnjẹ, báwo ni mo ṣe fẹ́ ṣàlàyé fún kí ló fẹ́ kó òun jẹ. Ló ní kó ṣáà lọ bá oúnjẹ tó ń jẹ. Níbẹ̀ lọ́kọ́ ti lọ bá o, ló ti bá ìyá ló bá ṣàlàyé fún ìyá, níyà bá ní abiyamọ lòun náà, òun mọ bó ṣe ń ṣe lóyún. Níyà gbóúnjẹ náà ló bá ṣe kíni o, ó gbé fún ọkọ, ó ní kó gbé fún ọmọ ẹ̀ kóun náà jẹ. Ó ní abiyamọ lòun náà bí ó ṣe máa ń ṣe wọ́n nìyẹn. Nígbà tán tún délé o, ọkọ tún gbóúnjẹ fún un, ó tún ní òun ò jẹ mọ́ o, pé ìyẹn kọ́ ló ń òun jẹ mọ́, pé nǹkan míì tún ni. Ìyẹn bá tún ní kí ló fẹ́ arábìnrin yìí, gbogbo wàhálà yìí mi ò rí sí o. Níbẹ̀ lárábìnrin tí ní ìwọ náà kọ́ ló kó mi sí gbogbo yọ́yọ́ tí mo wà yìí àti gbogbo bí mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo wà yìí sí. Bẹ́ẹ̀ náà ló tún wà lórí ibùsùn tó jẹ́ wípé ó tún dalẹ́ tí ìyàwó tún jẹ́ ọkọ tó ní òun ò lè sùn kódà kó tiẹ̀ yẹra fún òun pátápátá kó lọ sísàlẹ̀. Nígbà tí ìyẹn máa dé sàlẹ̀ ó bá àbúrò ẹ̀, àwọn méjèèjì tún jọ wà tó tún jọ ń wo TV tán gbogbo ẹ̀ jẹ́jẹ́ ló tún ní kó tún máa bọ̀ wá o. Ó ní òun ò sì fẹ́ kó sùn sórí ibùsùn pé irú ilẹ̀ńlẹ̀ ló tún fẹ́ kó sùn sí, ẹgbàá mi. Irú ilé ìwé kan mọ̀mọ̀ ló tún rí báyìí lórí oyún ìbẹta mẹ́ta. Kí wá ló ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí? Ṣé Lateef Adédìméjì yarí ni? Ṣé ó padà fẹ́yàwó mi ilé ni? Oyún tóun ní gan ṣé oyún tòótọ́ ni? Gbogbo eléyìí ń bọ̀ nínú apá kejì Ìyá Ẹ̀ta tó show lórí Mobimpe TV.